Ẹ tó kú déédéé wòyí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbi tí ọmọ káàárọ̀ oòjíire bá ti ń bọ̀ mí. Mo dúpẹ́ gidigidi fún àdúrótì yín àti àtìlẹ́yìn tí ẹ̀ ń ṣe fún mi. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin náà omi ò ní gbẹ lẹ́yìn ẹja yín. Ó lè jẹ́ pé kò sí bá ṣe ní máa rí àwọn ipò kọ̀ọ̀kan náà láàrin àlìkámà, torí àwọn tó bá ń ṣaburú táwa ń fi ọ̀rọ̀ bá wí, àwọn náà ń lẹ̀bi, wọn lára, wọn ò ní mọ̀lẹ́bí, wọn níyàwó, wọn ní fámílì ìyàwó. So automatically èrò wọn náà tán bá nǹkan tá à ń ṣe pàdé wọn á sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn èèyàn sì ń gba ti nǹkan tá à ń ṣe, torí pé gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tí gbogbo wa bá lọ kọ̀, tí a kọ̀ láti sọ̀rọ̀ síta lórí gbogbo aburú tó ń ṣẹlẹ̀ yìí, Ọlọ́run ní jẹ́ kí aburú yẹn consume gbogbo wa. So ìdí tó fi ṣe pàtàkì ni tá bá rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n lè jáde sọ̀rọ̀, tán lè sọ ọ̀rọ̀ bó ṣe rí, tí wọn ò ní parọ́ regardless of what happen, wọn ò ní tàn ní parọ́. Ó jẹ́ pé ìgbà míì wọ́n lè sọ̀rọ̀ kọ́ mọ́ jọ nǹkan tí wọ́n sọ púpọ̀, tàbí kẹ́yìn ó rí sí another way, kì í ṣe kó parọ́, bó ṣe yé òun mọ̀ ló ṣe sọ. Ó dàbí irú àwa tá a jẹ́ ọmọ primary 6, kẹ́ ní kí àwa àti professor máa sọ̀rọ̀ kájọ máa sọ òyìnbó, ẹ rí i pé ẹnìkan ó ti nù, ẹnìkan odò ó ti gbé ẹnìkan lọ táwọn èèyàn ní mọ̀. So gbogbo bó ti wulẹ̀ kó burú tó, mo máa try láti sọ òdodo lórí bó bá ṣe yé mi tó. Ṣe rí àwọn èèyàn tí mo fẹ́ bá sọ̀rọ̀ ńsìn, àwọn mùsùlùmí ni. Àwọn mùsùlùmí ni. Nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn wà. A ní ẹ̀sìn oríṣi mẹ́ta. A ní ẹ̀sìn àbáláyé tó jẹ́ ọ̀gá sínú fún gbogbo àwọn ẹ̀sìn. A ní ti kìrìsìtẹ́nì, a ní ti mùsùlùmí tí wọ́n ń pè ní, tí wọ́n ní ó kàn dé olóògbẹ̀gbọ́n. Àwa là ń sọ bẹ́ẹ̀, àwa mùsùlùmí la máa ń pè bẹ́ẹ̀ o. Àwọn ẹlẹ́sìn mi ò kí ń bá wa pè bẹ́ẹ̀, ṣùgbọ́n àwa mùsùlùmí a máa ń pè bẹ́ẹ̀. Ṣé wá rí, gẹ́gẹ́ bí mo ṣe sọ nípa ẹ̀sìn, nǹkan kan wà tí à ń pè ní àṣà àti ìṣe. Méjèèjì ju tí wọ́n ń pè ní ẹ̀sìn lọ. Méjèèjì ó ju nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn lọ. Ẹ̀sìn yòówù tí bá jẹ́, bíi ti àwọn kìrìsìtẹ́nì o, tàwọn mùsùlùmí o, tàwọn ẹlẹ́sìn àbáláyé o. Àṣà la lè fi gba ohunkóhun, àṣà la lè fi kọ ohunkóhun, àṣà la lè fi ṣe ohunkóhun. Ṣé rí tí ayé bá ṣe tán fẹ́ múyàn, tàbí tí ayé bá ṣe tán fẹ́ pa ìlú kan run, only one thing ni wọ́n fi lérí parun. Just one thing. Just one thing. Nǹkan yẹn náà ni pé kí wọ́n gba àṣà àti èdè wọn lọ́wọ́ wọn. Gbogbo ìran yòówù tá a bá ti gba àṣà àti àṣà àti ẹ̀sìn tí mo mìn gba ẹ̀sìn tí wọ́n fi, bí bá gba ẹ̀sìn lọ́wọ́ kírísítẹ́nì, ó ti di yẹpẹrẹ. Bá gba ẹ̀sìn lọ́wọ́ mùsùlùmí, ó ti di yẹpẹrẹ. Bá gba ẹ̀sìn lọ́wọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé, ó ti di yẹpẹrẹ.
ìṣe ṣe pàtàkì gan. Ìṣe wa, ìṣe rẹ, ìṣe wọn. Ẹ rí i pé ìlú tí wọ́n márì papọ̀ tán pè ní Nàìjíríà yìí, ìṣe wọn kọ́ ni ìṣe tiwa, ìṣe tiwa kọ́ ni ìṣe tiwọn. Wọ́n kàn sáà fọ́ọ̀sì wa, wọ́n kàn sáà fọ́ọ̀sìfìlì wọ́n kàn márì wa papọ̀. Àwọn èèyàn kan fẹ́ gba àṣà àti ìṣe àwa Yorùbá, wọ́n fẹ́ pa wá run. Gbogbo ẹni tó bá lè fẹ́ gba àṣà àti ìṣe Yorùbá, àwọn ní ó parun, àwa ò ní parun. Ṣùgbọ́n kò sí nǹkan tó burú tó kí ayé máa ṣe ẹ́, kí ìwọ náà tó wá máa ṣe ra rẹ. Táyé bá ń ṣe ẹ́, tí ìwọ náà bá tó ń ṣe ra rẹ, kò lè sọ́nà àbáyọ. Bó tí ayé bá ń ṣe ẹ́, àwọn eré àkànwà tó lè sádi, ó lè sádi àwọn àáfàá tó jẹ́ onímímọ́, ó lè sádi àwọn pásítọ̀ tí wọ́n jẹ́ onímímọ́, ó lè sádi àwọn babaláwo tí wọ́n jẹ́ onímímọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí àwọn mùsùlùmí ní alẹ́ yìí, apology to àwọn mùsùlùmí kan tí wọ́n ní láárí, tó jẹ́ wípé wọn kì í fi igbá kan bọ̀ kan nínú. Ẹ jọ̀ọ́, mo tọrọ àforíjì lọ́wọ́ yín. Bí mo ṣe ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì kan tí mo mọ̀ pé àwọn eléyìí kìrìsìtẹ́nì tó yanrantí ni wọ́n, àti àwọn babaláwo kan tí mo mọ̀ pé àwọn babaláwo eléyìí wọ́n ní mọ̀mù lómù, wọ́n ní mọ̀mù lómù. So wọ́n á dúró ti àṣà yẹn, tó mọ̀ pé táwọn bá misuse àṣà yẹn lè fojú àwọn gbolẹ̀. Àwọn ẹlẹ́sìn àbáláyé ni mo rí pé ibi tí mo jókòó sí, tí bá jókòó báyìí, tí ìyàwó mi jókòó sí ẹgbẹ́ ọ̀tún mi báyìí, tí ó lè jẹ́ pé àga yìí kò gbàjà wa méjì lọ. Ọ̀rẹ́ mi wá wọlé, ó kí mi, ó kí ìyàwó mi. Ṣe mọ̀ pé ìyàwó mi ni ló yẹ kó excuse wa, torí pé ọ̀rẹ́ mi bóyá ní nǹkan kan tá a fẹ́ jọ sọ ni. Tí ìyàwó mi bá dìde ń bí, tí ọ̀rẹ́ mi bá ti jókòó síbẹ̀, aburú lè ṣẹlẹ̀ sí, torí wípé ó ti bá ìyàwó mi lájọṣepọ̀ nìyẹn. Tó bá fẹ́ ṣe dáadáa, bí torí ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ báwọn Yorùbá ṣe é ṣe, a wá sọ fún mi pé ọ̀rẹ́ ọ̀yá súnmọ́ ibi tí ìyàwó ẹ̀ ti dìde, a wá jókòó sí ibi tí èmi ti sókò yẹn. Ẹ wá wò ó, ìwọ tó mọ̀ pé ibi tí ìyàwó ọ̀rẹ́ rẹ bá ti dìde gan, o ò lè jókòó síbẹ̀. Kí ni òrò bù ẹ́ lójú tó fi lè dẹnu kọ ìyàwó ọ̀rẹ́ rẹ pé ẹ fẹ́ jọ lájọṣepọ̀? Wọ́n sọ pé tó bá jókòó síbi tó jókòó sí lásán, ó ti lájọṣepọ̀ pẹ̀lú ẹni tó dẹ̀ mọ́ sá fún ọmọ kíkiri yẹn mọ́ bàbá ọjọ́ iwájú ẹ jẹ́. So ó rí bí ìsọ pé kò sí, ṣùgbọ́n ó rí kí àwọn àgbà jọ̀hún kí wọ́n tó máa yan ìyàwó ọ̀rẹ́ wọn lálẹ́, orí àwọn tó ń ṣe ó pọ̀ tó àwọn tí kìí ṣe nígbà yẹn ni o, bí yẹn ṣe rí nìyẹn. Ṣé wá rí bí àwa Yorùbá ò bá ṣọ́ra? Mùsùlùmí ni mí, Abdulrasaq lórúkọ mi. Wàláì ẹnìkan kan tó sọ mí di mùsùlùmí, bàbá tó bí mi lọ sọ mí di mùsùlùmí. Ẹnìkan ọ̀dẹ̀ lé mi níbi ẹ̀sìn mùsùlùmí, àfi tó bá wù mí
torí mi gan náà ó tiẹ̀ ti sú mi díẹ̀díẹ̀ báyìí wọn kọ́ àwọn kan máa sọ̀rọ̀ gbogbo tó bá rí kó sọ wàhálà ti ẹni yẹn irú èmi náà báyìí ó ti ń sú mi bọ̀ díẹ̀díẹ̀. àwọn èèyàn kan ò tẹ́ bá ń sọ àwọn èèyàn kan máa ágì wọ́n máa jiyàn lórí òfo lẹ́nu last year ni Ọlọ́run gbé ìṣẹ̀ṣe lárugẹ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ last year tá a lò tẹ́lẹ̀ torí ní ìgbà kan wà tó jẹ́ pé a kì í fẹ́ identify pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ẹlòmíì ó wà ọmọ títí wọ́n gbàdúrà fún wọ́n rọ mi sínú lọ́dọ̀ pásítọ̀ kò ní lóyún ẹlòmíì wọ́n hàn tú fún wọn ó ṣe gbogbo nǹkan tí wọ́n bá lè ṣe àáfàá ó ṣe fún kò ní lóyún ó máa wá lọ sí ọ̀dọ̀ babaláwo á wá ṣe àṣejẹ fún ọ̀wá ní mùsùlùmí ẹ̀jẹ̀ ṣùgbọ́n ìgbà tó bá bímọ kàkà kó lọ fi ọmọ yẹn pọ́n babaláwo yẹn lé irọ́ o àwọn tí a bá wọ́mọ tí ò rí yẹn ibẹ̀ ni wọ́n ti lọ gbọ́mọ yẹn jó ló fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà míì wọ́n ní ẹgbẹ̀jì ṣe àrẹ̀mọ fún ọ̀yọ́ ṣe ẹgbẹ̀jì tó ṣe àrẹ̀mọ fún ọ ṣé kò tó lè pọ̀ ọmọ ẹ lọ́wọ́ gbà mí so làwọn èèyàn míì àwọn tó jẹ́ kà wọ́n á gbẹ̀san wọ́n tó ti wọ́n mọ láti ọdún yìí á wá padà fojú sunkún ọmọ Ọlọ́run níjẹ́ gbogbo èyí tẹ́ wó mi ẹ̀ ní fojú sunkún ọmọ èmi náà ní fojú sunkún ọmọ. tá a bá ṣọ́ra ẹ̀sìn mẹ́ta ló wà nílẹ̀ Yorùbá ẹ̀sìn àbáláyé ti Christianity àti Islam tá a bá ṣọ́ra Islam ní òrùn ilẹ̀ Yorùbá tá a bá ṣọ́ra àwọn ni wọ́n rùn ilẹ̀ Yorùbá tí a bá dúró pẹ̀lú ẹsẹ̀ wa méjèèjì àwọn ni wọ́n rùn ilẹ̀ Yorùbá inú mi dùn pé ẹ̀sìn yín nìyẹn wọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ wàhálà àgbésí ayé ẹ̀ nìyẹn torí ẹlòmíì wọ́n ti kárí ẹ ju nígbà téèyàn tí ilé ń wó bọ̀ sálẹ̀ téèyàn wà lọ dúró sábẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lẹ́lòmíì ò sì sọ ní tí mo sọ yẹn ṣùgbọ́n tí irú àwọn bẹ́ẹ̀ ọba gọ̀ tí wọ́n bá lọ́pọ̀lọ́ àwọn babaláwo míì lówó jù wọ́n tó kù sínú mọ́sálásí tàbí wọ́n tó kù sínú chọ́ọ̀chì náà chọ́ọ̀chì Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday ò ní ṣiṣẹ́ kankan ìdí tọ́lọ́ kì í fi ṣòwò fún yín nìyẹn tọ́lọ́ náà yìí ṣòwò fún yàn Ọlọ́run yìí ṣe babaláwo náà Ọlọ́run yìí ṣe babaláwo tá a máa ní bóyá ó máa ń ṣoògùn owó bá a bá lọ bribe Ọlọ́run yóò ṣoògùn owó á lòwó bọ́ọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ò lé ní sísì wàláì ò ní ní sísì àìmọye àwọn àfáà tó ń tọrọ jẹ àìmọye pásítọ̀ tó ń tọrọ jẹ àìmọye àwọn babaláwo tó ń tọrọ jẹ kálukú bẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ wò because iṣẹ́ ọwọ́ rẹ̀ will tell on you bó ti wulẹ̀ kó pẹ́ tó. ṣé wàá rí tá a bá ṣọ́ra ibi tí mùsùlùmí ọ̀gbọ̀n wa dé nílẹ̀ Yorùbá ò ní lọ́rùn yẹn nígbà kan ilẹ̀ Haúsá náà ti ṣerú ẹ̀ gbogbo òfin tó bá wù wọn náà lè ṣe wọn láwọn èyí mutí àwọn tí wọn múnú wọn dẹ̀ mú alámùkúdúró bọ́ síra ṣùgbọ́n wọn gbọ́dọ̀ rí láàrin ìgboro ìlú wọn ṣùgbọ́n owó ọtí kì í rùn táàksì tí gbogbo àwa tá à ń mu tí tá à ń ṣe ọtí lọ́dọ̀ tiwa táàksì tá a bá rí jọ lórí ọtí òun ni òun lọmọ tí yóò fi gòkè. máa nǹkan sọ̀rọ̀ kan lórí last video tí mo ṣe yẹn ó ní ó sọ̀rọ̀ nípa ìlú Ìwó ó ní tí ò jẹ́ kí development ò bá ìlú àwọn ó ní ẹ̀sìn wo dẹ̀ ẹ̀sìn yẹn ẹ̀sìn mùsùlùmí because
wọ́n ti ń ṣe ju bí tó yẹ lọ. Ẹ ti ń ṣe ju bí tó yẹ lọ. Ẹ̀yin àfáà kan wà tí mo mọ̀ wípé bó ti wulẹ̀ kó pẹ́ tó, Ọlọ́run ó dá yín láre. Ọlọ́run ó tiẹ̀ fi dáadáa tẹ́ máa ń rò lẹ́mìí yín tẹ́ fi ń ṣe dáadáa yẹn, Ọlọ́run fi dá yín lẹ́jọ́. Gbogbo èyí tẹ́ ń ṣe aburú náà tẹ́ ẹ̀dẹ̀ mọ́ aburú lẹ̀ ń ṣe, tẹ́ bọ̀ sáàrin ọkọ àti ìyàwó tẹ́ tú wọn, tó gbà ìyàwó lọ́wọ́ ọkọ rẹ̀, tí wọ́n gbé pásítọ̀ kan kó lórí ìjọ yín lọ síbòmíì kó lè mọ rí ìyàwó ẹ̀yàn rẹ̀. Àáfàá tí ó ní ẹnì kan òun bọ̀ fi nǹkan kan ti sábẹ́ rẹ̀ yàwó gbogbo ẹ̀yin yẹn ẹ̀ ń wá anájọ́ra ayé lórí mi o, ẹ lè bọ́nú ẹ o. Àwọn ni wọ́n dẹ̀ kanra jù nínú àwọn àfáà, àwọn ni wọ́n kanra jù nínú pásítọ̀, àwọn ni wọ́n kanra jù nínú ẹlẹ́sìn àbáláyé. But one thing ni àwọn ẹlẹ́sìn àbáláyé wọn kì í bá onígbàgbọ́ àti mùsùlùmí jà right from time. Wọ́n yìí sọ̀rọ̀ wọn láì dáa, àwọn máa ń ṣe tiwọn lọ ni. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n máa ń kọ̀ndẹ́mù ẹ̀sìn alábàáláyé. Ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yìí tán ó wá digi burúkú. Bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ wáyé ni wọ́n fààyè gbà yín níjọ́ kìíní àná nígbà tí kìrìsìtẹ́nì ti dé tí wọ́n hàn lá àwọn ọmọ láti wá báyìí, tí wọ́n mọ̀ọ́mọ̀ mú ọmọ wá fún yín. Àwọn ni wọ́n ṣe é nígbà tí ẹ̀sìn Islam dé, tí wọ́n mọ̀ọ́mọ̀ mú ọmọ wọn lé ẹ̀yìn àfáà lọ́wọ́. Àmọ̀pẹ́ fi dálé ayé rú ni. Àmọ̀pẹ́ fi dálé ayé rú ni. Ṣé wàá rí tí ọjọ́ ọ̀rọ̀ yóò dùn mí mọ́ púpọ̀? Ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe dáadáa, ẹ̀yin kọ́ mọ̀ ń bá wí o, ẹ̀yin kọ́ mọ̀ ń bá wí o. Ó yọ ẹ̀yin sílẹ̀ o. Torí ìwọ yẹn tó ń wo mi yẹn tó ń ṣe dáadáa, ìwọ fúnra ẹ̀ mọ̀ pé ó ń ṣe dáadáa. Ìwọ tó ń wo mi tí ló ń bí ẹ̀yẹn, ó ti mọ̀ pé àìdáa ló ń ṣe, àìdáa náà lọ̀rọ̀ rẹ̀ ọ̀dẹ̀ padà kọ́gùn sí. Àìdáa ni ìwọ tó bá sọ àìdáa lọ̀rọ̀ rẹ̀ máa ń kọ́gùn sí. Ẹ má ṣe dáadáa tí a kọ́gùn sí dáadáa. So many things ni wọ́n ti ṣe ni àwọn mùsùlùmí ti ṣe. Ṣùgbọ́n tí òjò dùn mí ni màá kọ́kọ́ sọ síwájú. Tí òjò dùn mí ni pé wọ́n ń fi ara ní ara wọn náà. Ẹ má rí pé àwa kìrìsìtẹ́nì nìkan náà ń fara ní, wọ́n ń fara ní ara wọn náà. Àwọn ọmọ ilé kéwú sì wà dèní tí wọn ò ní jẹ́ wọ́n kàwé, tó jẹ́ pé láàárọ̀ wọ́n kiri ògì fún ẹlẹ́hà, tó bá dọ̀sán wọ́n gbòòrò ìdúlé wọn lórí, tó bá di lálẹ́ wọ́n lọ rí kiri ẹ̀kọ́. Ọmọ ọlọ́mọ tí wọ́n fi sọ́dọ̀ ẹ̀ pé kó wá ní ìmọ̀, wọ́n fi sọ́dọ̀ ẹ̀ pé kó wá fún ní ìmọ̀ àwọn ìran míì tí kìí ṣe ìran tiwa. Torí àti ìfìgbà kan gbọ́ rí pé kó tó di pé ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì dé, pé àwọn bàbá wa tí wọ́n wà nígbà yẹn tí wọ́n ń ṣe ẹ̀sìn tiwa yẹn, pé nígbà tí wọ́n kú ká wá gbọ́ pé inú náà máa wà. Kò tí ì sí ẹnì kankan tó lọ tó wá jábọ̀ fún wa pé inú náà máa wà dé sí. Mo dẹ̀ fẹ́ kí ẹ mọ̀ pé kò ṣòro fún Ọlọ́run. Ọlọ́run ò rí bí ẹ̀yin bí ìwọ tó ń wò mí yẹn. Ó ń sì fún Ọlọ́run láti sọ gbogbo wa di elédè kan, kò ṣe bẹ́ẹ̀. Ó ń sì fún Ọlọ́run pé kí gbogbo wa máa ṣe ẹ̀sìn kan, kò ṣe bẹ́ẹ̀. Ta ló wá gọ̀? Ṣé wọ́n ló gọ̀ ní àbọ̀ náà? Ṣé Ọlọ́run gọ̀ ni? Torí ẹ̀ ń sọ pé Ọlọ́run gọ̀ nìyẹn nígbà tí wọ́n bá jẹ́ mùsùlùmí tó hate Christian, tó jẹ́ mùsùlùmí tó hate ẹlẹ́sìn àbáláyé, tàbí ó jẹ́ ẹlẹ́sìn àbáláyé ó hate Christian, ó jẹ́ ẹlẹ́sìn àbáláyé ó hate Muslim, tàbí ó jẹ́ Christian ó hate ẹlẹ́sìn mùsùlùmí ó hate ẹlẹ́sìn àbáláyé. Ṣé rí ẹ̀yin èèyàn, gbogbo tó bá yẹ ká mójútó ní ẹjá mójútó ní Yorùbá. Ìdí tí mo fi ṣe pé wọ́n ń fi ṣera wọn náà ó ní mò ń bá bọ̀ yẹn. Tẹ́ ẹ bá lọ sí orí íńtánẹ́ẹ̀tì, ẹ lọ wo ọmọkùnrin ọlọ́rùn gígùn kan tó wà ní òyìnbó, ọlọ́rùn gígùn báyìí. Ẹ lọ wo àwọn ọ̀rọ̀ tí ń sọ sí àwọn bàbá tí
àwọn bàbá tí wọ́n ti lọ kí wọ́n tó bí bàbá rẹ̀, gbogbo àwọn bíi Shehu Adam, àwọn àgbààgbà mùsùlùmí tí wọ́n ti lọ nígbà tí wọn ò tí ì bí bàbá tiẹ̀ gan, ẹ̀wọ̀n tó ń sọ sí wọn. Ṣé wáyé kẹ́yìn kìrìsìtẹ́nì ò bínú bàtẹ́ rí pé àbí ẹni tó bá tẹ aṣọ bàbá rẹ̀ mọ́lẹ̀ ṣé yóò gbèsè gbogbo láti fa aṣọ bàbá ya? Tó bá jẹ́ wípé àwọn kírísítẹ̀nì ní ẹ̀rọ̀nú bí àwa mùsùlùmí ṣe ní ẹ̀rọ̀nú ni, ogun ẹ̀sìn ni ò bá pa wá run. Ogun ẹ̀sìn ni ò bá pa wá run, torí àwọn kírísítẹ̀nì ò kí ń kọ̀m̀pléè tẹ́lẹ̀. Wọ́n kọ̀m̀pléè tẹ́lẹ̀. Bí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ń gbé eégún tàbí wọ́n bá lùlù wọn ń kọrin kọjá, tí wọ́n bá fẹ́ dé mọ́sálásí tẹ́lẹ̀ rí pé wọ́n ń kírun lọ mọ́sálásí yẹn, wọ́n pa gbogbo òlu wọn ò dẹ̀ ní kọrin, wọ́n á kọjá kó bẹ̀ kó tó di pa bẹ̀rẹ̀. Ìgbà tí wọn ò ṣe mọ́ ẹ̀yìn lẹ kọ́ ṣe tí wọn ò fi ṣe mọ́, torí pé respect is reciprocal. Oye, nígbà tí wọ́n rí pé ẹ̀ reciprocate nǹkan táwọn ń ṣe fún yín làwọn náà pàdé ọ̀rẹ́dà, torí àparò kan ọ̀gá jù kan lọ àti tó bá gorí ebè. Tàbádà sọ̀rọ̀ tó bá gorí ebè, ó lè jẹ́ mùsùlùmí ní ògorí ebè, ó lè jẹ́ kírísítẹ́nì ní ògorí ebè, ó lè jẹ́ ẹlẹ́sìn àbáláyé ní ògorí ebè. So ó mì pé adọ́gba ni. Ṣé ẹni mo kọ́kọ́ fẹ́ dúpẹ́? Mo dúpẹ́ lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì. Ó lè jẹ́ pé àwọn nǹkan míì náà wà tó ń bàjẹ́, ṣùgbọ́n oore tí íńtánẹ́ẹ̀tì ṣe wá ó pọ̀ ju aburú tó fi kàn wá lọ. Ẹ jẹ́ ká pé oore yẹn 80, ká pé aburú inú rẹ̀ 20. Now tí irú yẹn tó bá lè máa sọ gbogbo tó ń sọ fáwọn tó ti lọ, àwọn àfàbùlálà, àwọn bàbá àgbààgbà tó ti lọ, tó ti débi àgbáyé tí ayé dẹ̀ mọ̀ wọ́n, tí gbogbo ayé tí wọ́n mọ̀ wọ́n gbogbo àgbáyé, tí ọmọ ọlọ́run rí gẹ́gẹ́ yẹn tó ń lọ rè bú wọn, tó ń ṣépèlé wọn, tó ń ṣe gbogbo ẹ̀, iná lẹ̀ ń lọ nìkan bí ìgbọ̀ jẹ́ pé fúrọ̀ yàrá yà ẹ̀ lọ dáná, bí ìgbọ̀ jẹ́ pé òun là kọ́ bí bàbá oníná tó dá iná, oní ọmọ fa owó èèyàn lọ́wọ́ wọná. Báyìí náà mo sọ̀rọ̀ o, mo expect kó dá mi lóhùn, tó bá ṣe kó dá mi lóhùn, bóyá gbogbo àwọn tó ń ṣe yẹn ìbá ti tán sẹ̀, ìbá ti ṣe mọ́, ti kú kọ́tà nǹkan ẹnìkan kan ò ní kú náà méjèèjì. Ṣùgbọ́n ọlọ́run bàbá mi fi mú ẹ̀ dánrin, torí ọlọ́run ò rán ní tó ń ṣe yẹn. Tèmi dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́run rán mi, torí mi ì ṣe nǹkan tí ó bá yàn jẹ́, mi ì ṣe nǹkan tí màá fi ba ilé ayé ẹ̀ kankan jẹ́. Ìwọ tó bá fẹ́ ba ilé ayé èèyàn jẹ́ ni màá expose. Ọlọ́run dẹ̀ lè bínú sí yẹn pé mo expose ẹ pé o fẹ́ ba ilé ayé lágbájá jẹ́, ọlọ́run lè bínú sí. Ó ní mi ò kì í ṣe ń blame àwọn kankan tó máa ń sọ̀rọ̀, wọ́n á sọ̀rọ̀ òdì sí ẹ̀mí nù. Ìwọ tó bá ti bí mi ṣépè, o ti mọ̀ pé orí ìwọ àtọmọ ẹni ń bọ̀. Mo ti ẹ̀sìn lè yọ̀ǹda ọmọ ẹ kọ́lọ̀ mọ́jọ wá sórí ọmọ ẹ, orí ẹni ń bọ̀, orí ẹni pé ń bọ̀, torí ọmọ kì í ṣe pé o síkì kọ́nsẹ̀tì ọmọ ẹ kó tó síkì fún mi. So mi ì lè ẹgbẹ́ náà kọ́ èpè yẹn lọ ṣẹlẹ̀ lórí ọmọ ẹ, ṣùgbọ́n èpè yẹn lọ́ọ́ bà kú. Àwọn ẹlòmíì kò dìgbà tí wọ́n bá ṣe oògùn, orí tí wọ́n gbé wá sáyé ni, orí tí wọ́n gbé wá sáyé ni, gbọ́dọ̀ pẹ̀lú orú wọn. Èmi ò ní ọmọ ṣe pé wọ́n máa ń sọ pé ìwọ̀n tó bá lè fi orí ara rẹ̀ gbé tọ̀mọ̀ pé o ò lọ́rùn ọrù, rọra ṣe máa ń wà díẹ̀ kọ́ ń ba àwọ̀ ẹ lọ́rùn. Now tí ẹ bá wá wò ó dáadáa, kí ló ń ṣẹlẹ̀ ń sìn? Àwa mùsùlùmí we are too harsh. Ẹ̀ẹ́dẹ̀ lé àwọn èèyàn kúrò nídìí ẹ̀sìn yẹn pátápátá. Tí máa sọ fún ọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kúrò lẹ́dùn ẹ̀ ṣẹ̀mọ̀lẹ̀ wá ní ẹ̀mí ọmọ tó mi ṣẹ̀mẹ̀ tó máa ya àwọn tó wọlé ni, àwọn ló wọlé. Pẹ̀lú gbogbo orí burúkú táwọn kan ń ṣe, àwọn ló wọlé. Ó lè jẹ́ pé mo mọ̀ pé àwọn àfáà kan wà tó jẹ́ pé
mo nígbàgbọ́ pé láti ilé ayé yìí lọ́lọ́run ti fi ìwé àlùjánnà lé wọn lọ́wọ́ tó bá ṣe pé lóòótọ́ l'àlùjánnà wà. Wọ́n ń ṣe dáadáa gan. Gbogbo táwọn bí ò ṣe rí wọn ní báyà sí láwọn mùsùlùmí yẹn. Gbogbo tí ò sí, gbogbo tí wọ́n bá kọ sínú àlùkùránì bó ṣe kọ́ ni wọ́n ṣe tú, wọn ní yí rẹ̀. Àwa aládé láwọn jù, àwa mùsùlùmí a ní ṣéégé àwọn mímọ tí mi lọ ní àbá wọ inú mosque tó bá ní wọ́n ń dáwó kọ́lé tí ì bá ṣe ẹni tó ti tí ọkàn rẹ̀ nípa ya tẹ́lẹ̀ tọ́lọ́ máa dá láyé rẹ̀ kọjá mọ́ ti mílíọ̀nìà ó lè má fi ilé ju 500 naira lọ. Ibẹ̀ láti rí àwọn pásọ̀ kan tó ní ìjà lè rí anídìí èèyàn mẹ́wàá tó máa fún wa ní 1 billion tí wọ́n dẹ̀ jáde, anídìí èèyàn mẹ́wàá tó fún wa 20 million wọ́n dẹ̀ jáde ní àárín kìrìsìtẹ́nì. Àwa tún láàrún gbogbo nǹkan la fi láàrún láyé. Mo ń ṣiṣẹ́, mo lọ bá àfáà pé ẹjọ́ mo fẹ́ kẹ́ yá mi ní aṣọ ìkírun yẹn, ọ̀dọ̀ Ìmúra náà láti máa lò àti tọrọ ilé kan tó fèsì wọn àti tẹ̀síbáyìn yẹn fún mi. Wàláhì ó kọ́ délẹ̀. Bàbá mùsùlùmí lèmi náà, iṣẹ́ tí mò ń ṣe yìí lèmi fi ń tọ́ ọmọ tèmi, tí bá máa tọ́ ọmọ mi sí ọ̀nà ẹ̀sìn mùsùlùmí yìí náà owó náà ni máa ná lé lórí, kò síbòmíì tí mo ti máa rí torí mi ilé jáde, iṣẹ́ tíátà yìí ni mo ń ṣe. So ó túmọ̀ pé ẹ dènà mọ́ ọmọ tèmi àti lọ sókè nìyẹn. Wàláhì kò ti torí ẹ̀ fún mi, Ọlọ́run sì gbọ́ tí mo sọ yìí. Ẹ ń bá ti tẹ̀lé mi lórí TikTok yóò ti gbọ́rọ̀ yìí rí. Ó dàbí bóyá màá ti sọ ọ́ dínà nínú fídíò mi. So now ó ṣe jẹ́ pé ẹ̀yin nìkan lè máa ń fẹ́ ẹ̀ tí ẹ fẹ́ kẹ́lùmí ọ̀ exist ma. Àwa mùsùlùmí nìkan náà ni tó bá di ọjọ́ Jímọ̀ àwa lápáàkì ọ̀kadà tàbí àpáàkì mọ́tò wa tá sì dúró láàrin ọ̀nà tá a máa kírun regardless of bóyá wọ́n ń gbé ẹnìkan lọ fún emergency, bóyá àwọn kírísítẹ̀nì ń lọ bìkan, àwọn ẹlẹ́sìn àbáláyé ń lọ bìkan tí wọ́n á dẹ̀ fi ti wá dí wọn lọ́wọ́, á dí wọn mọ́bẹ̀ yẹn pa. Onígbà tí a bá kírun tán kẹ́nìbọ̀dì tó lọ. Àwọn kírísítẹ̀nì kọ̀ọ̀kan náà wà tá máa ń ṣerú ẹ̀ o, lọ́wọ́ pé tẹ bá kọjá wájú chọ́ọ̀chì wọn báyìí wọ́n ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà yẹn. Àgàgà ọ̀nà Èkó sí Ìbàdàn gbà kan àmọ́ ìyá wà sáà máa ń lò ń bò mí lórí báwọn èèyàn wá sí chọ́ọ̀chì tèmi dẹ̀ ń bá ọrọ̀ ajé tèmi lọ, ó sì fi tiẹ̀ delay tèmi, ó fi tiẹ̀ disturb mi. Ṣé wá rí irú ọpọlọ táwa mùsùlùmí máa ń lò kò yé mi, wàláhì kò yé mi. Ní sọ́dọ̀ ìrìn àbò tó lọ wọ́n fi Àfọlábí kù. Babaláwo ni Murphy Àfọlábí, ṣùgbọ́n Murphy Àfọlábí ti wẹ̀ sínú Islam kó tó di pé ikú ẹ̀ dé. Àwọn tí wọ́n lè testify sí pé ó ti ń kírun bí ó tiẹ̀ tí ì mọ kí tó mára àwọn yẹn lójúmọ́, ibì kan náà làwọn kan ti ń bẹ̀rẹ̀ kó tó di pé yóò mọ̀ wọn lára pátápátá. Àwọn tó ti witness kó ti ń kírun wọ́n dẹ̀ lọ sìnkú ẹ̀. Àfáà wèrè kan lè jáde, àfáà àdìgbò kíkan ó lè jáde, ó lè bẹ̀rẹ̀ sí ní condemn àwọn àfáà tó lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní condemn àwọn àfáà tó lọ. Débi kó ń ṣépè, débi pé ó sọ̀rọ̀ dé orí ọ̀rọ̀ Alápinni àti Àtàbìjànjọ́ yẹn. Sọ̀rọ̀ dé ọ̀rọ̀ Alápinni Àtàbìjànjọ́ yẹn. Alápinni ń kírun, Àbíjà kírun. Wọ́n mọ̀ kó Àbíjà òkè ń pààrọ̀ jẹ rárá bó ti wù lórí tó. Ó lè jẹrun ló pàtàkì. Ó dẹ̀ ń condemn wa nítorí iṣẹ́ táwa ń ṣe jẹun.
ọ̀fọ̀ pípè à ń kọ́ ni a máa kọ́lẹ̀ a máa tí wọ́n bá ṣe kinní kan fún kinní kan ó yẹ kó ṣe kinní kan á kọ́lẹ̀ à ń tó jọ mọ́ra wọn ni ọ̀nà jẹ́ tiwa nìyẹn kò dẹ̀ tẹ́wọ́ Ọlọ́run torí ó jẹ́ mùsùlùmí ọwọ́ àròpọ̀ lọ́wọ́ ní bínú sí ẹ nígbà tí ìwọ ní ọ̀nà tiẹ̀ tó ń gbàjẹ́ tó o mọ bí ó ṣe lè dálé ọkọ láyà rú tó fi rówó gbà lọ́wọ́ ọkọ tàbí tó fi rówó gbà lọ́wọ́ ìyàwó iṣẹ́ tèmi ń ṣe legitimately ó dẹ̀ ń wá òpin sídìí iṣẹ́ yẹn sọ kàtíkóríkàlẹ̀ pé tí olódì alápẹ̀rẹ̀ àti àbìjábá kú wọn pẹ̀lú tá ń ṣe yẹn kò afá kankan gbọdọ̀ kò yẹ káfá kankan níbẹ̀ ẹgbọ́n òpònú ẹgbọ́n torí rẹ̀ ti dọ̀sẹ̀ kò tán síbẹ̀ o gbogbo yìí lẹ ti gbọ́ mo ti sọ bí ẹ̀mejì ẹ̀mẹ́ta tí wọ́n fi ojú ọkọ̀ bí nígbà tí ọkọ̀ bí ṣe fíìmù kan tá a pè ní aṣẹ́wó rẹ̀ mẹ́ka èèyàn bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣẹ́wó kó wá kó bí ọdún méjì tí ó kù kó wá lọ kírun kó wá gba ẹ̀sìn kó wá lọ sí mẹ́ka ìyẹn ò rí mú fún past yẹ aṣẹ́wó tó rò mẹ́ka lásán wọ́n gbọ́ tí wọ́n fojú ọkọ̀ bí rí mo pẹ̀lú lọ bẹ̀bẹ̀ aṣẹ́wó yẹn dẹ̀ rí ó padà wẹ̀ sínú Islam ni Islam ló ṣe gbẹ̀yìn ayé rẹ̀ ṣé bí àwọn bàbá tó bí àwọn ànábì ṣé bẹ́lẹ́bọ ni wọ́n àbí inú kòkò dúdú kọ́lẹ̀ fún ẹ̀kọ́ funfun yẹn ti jáde kí ni pírọ́blẹ́mù gbèsè ayé ti yín tó jẹ́ pé gbogbo nǹkan lẹ́yìn kọ̀ndẹ́mù láyé gbogbo nǹkan láyé yìí lè máa kọ̀ndẹ́mù ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n fi bàbá wa kábíyèsí Ògbómọ̀ṣọ́ wọ́n fi wọ́n jọba ó lè jẹ́ pé mo ní rìsá fáwọn náà wọ́n fi bàbá wa kábíyèsí jọba now ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láàrin chief imam Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí kí ló dé ṣẹlẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n complain nípa rẹ̀ ọ̀yá bíi pé kì í sọ̀rọ̀ ọmọ ilé wa àti mọ̀yẹ́ ti pẹ́ lórí bá ti pẹ́ lẹ́yìn àbá alájọbí níbú bí ó bá pẹ́ láàrùn ọ̀sẹ̀ yóò dọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ ẹrú a rí àwọn bàbá wa alágbára àgbà kan tí wọ́n fún ẹrú wọn lóyún tó dẹ̀ bímọ tọmọ di ọmọ ẹrú nítòótọ́ ṣùgbọ́n ọmọ ọkọ ni torí bàbá tó gba ẹrú tàbí tó ra ẹrú lóbi so kí lójú ò tí ì rí now instead kọ́ lọ ọmọ báwọn ọ̀lẹ́bí ẹ̀ fà kábíyèsí ló ń bá fà gbára tá a máa rí àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ kan ti dìde àwọn fà ni àwọn ó ṣe kinní kan ni àwọn ó ṣe kinní kan ni àti báíbù àti àlùkùránì ló sọ pé ká fi àpọ́nlé fún àwọn aláṣẹ wa ká fi àpọ́nlé fún wọn torí ìmọ̀ sí òun ni wọ́n fi wà nípò mo ti ẹ̀ka náà bá rò pé ẹnikẹ́ni tó bá gbógun ti aláṣẹ wọn á ó parun mo sọ fún yín pé níjọ́ kan lọ́dọ̀ Alájà Kúdí ni bàbá mi kan ti ní kán lọ gbé báíbù àti kùránì jáde ọ̀rọ̀ ọjọ́ mi tún nìyẹn now ewu gbogbo wọn ṣe jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n fẹ́ kó yé wa pé chief imam tán fi jẹ ojú bàbá tó ń rẹpírẹsẹ̀ntì àwọn onílẹ̀ tó tẹ ilẹ̀ yẹn dó lọ ẹ dákun ẹ̀yin Yorùbá mo fẹ́ kẹ́ ẹ bá mi wò ẹ bá mi rò ó bí imú alágbàṣe bá gùn tó ọkọ báyìí ẹni tó gbókò fún lọ́gá ẹ̀ bí wọn bá fún bí kábíyèsí ọba fún yín lẹ̀ ẹ lè kọ́ mọ́sálásí kódà kọjá pé kábíyèsí yẹn kírísítẹ́nì ní tàbí ẹlẹ́sìn àbáláyé tábà fún yín lẹ̀ ẹ lè kọ́ mọ́sálásí
ìgbésẹ̀ bá fẹ́ kọ́ mọ́sálásí àwọn ẹlẹ́sìn àbáláyé mọ̀ tí wọ́n lè jù sí mẹ́tẹ́ẹ̀dì níbẹ̀ mọ́ ṣùgbọ́n wọ́n ń wò yín ran wọ́n bí lè fi pé adé ìyá òdì tọmọ lọ́wọ́ ṣùgbọ́n àwa mùsùlùmí ọ̀ràn ní ọ̀ràn ogun ọ̀ràn yín ọ̀nlẹ̀ tí ń bá délẹ̀ Yorùbá ní nǹkan fi ń dàrú lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń dàrú yìí o nǹkan tí ń dàrú náà wàláì nǹkan tí ń dàrú náà Ọlọ́run gbogbo nǹkan ní máa jàrá oko lójú gbogbo nǹkan làwa máa ń gbé bíi pé ilé ayé máa parẹ́ àwa mùsùlùmí bí ìgbà tí ilé ayé ò parẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn wà àṣà wà ìṣe wà ẹ̀yin fẹ́ force wa out of àṣà àti ìṣe wa ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá gbà ìparun ni kálukú fọwọ́ mẹ́sìn ẹ̀ o ní ìdí àti wá preach fún mi ẹnìkan wà lọ gbé Kùránì yóò mọ̀ fi condemn Bible ẹnìkan lọ gbé Bible yóò mọ̀ fi condemn Kùránì for what ó lè ní yín ó lè gbogbo èyí tẹ̀ sí yẹn ó lè ẹ̀wọ́n amújọkún kọ́ jẹ́ pé kéèrò lè pọ̀ lọ́dọ̀ yín tọ́wọ́ kọ̀bọ̀ tí wọ́n dà fún yín kó lè bàtó yín náà kò sí nǹkan méjì ìyẹn lọ ó lè bàbá mi ní ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ ó ní ẹ̀pẹ̀ lólè ó tó bá sọ pé kí ló ń gbé ẹni kí ní jẹ òkú níṣẹ́ lọ́wọ́ kí ló ń jẹ ó túmọ̀ sí pé gbogbo tó ń jẹ òun gbé ni òun jalè ẹ̀ ni so oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ tí ó jẹ́ pé ẹ̀sìn ló ń dálẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀sìsà ẹ wo owó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níwọ̀n báyìí kí ló dálẹ̀ ẹ̀sìn ni Mufti Ògbómọ̀ṣọ́ sọ́ọ̀lì mọ̀hámi mọ́bìnú tí ó Mufti Ìwó ó ní kí wọ́n lọ rè kọ́ ó pe àwọn àfáà ó ní kí wọ́n máa kọ́ àwọn ọmọ kéwú ní bí wọ́n ṣe ń wẹ odò kí wọ́n dẹ̀ máa kọ́ wọn ní bí wọ́n ṣe ń gbébọn ó tún sọ̀kan rẹ̀ kẹta ẹ dákun ṣé ẹ lè rí èèyàn alálùbáríkà kó máa ní kí wọ́n máa kọ́ àwọn ọmọ kéékèèké bí wọ́n ṣe ń yẹ̀bọn tó bá ti ìjẹ́bọn ló fẹ́ gbé bí wàá lọ gbaṣẹ́ sọ́jà tàbí jẹ́ ológun wọ́n dẹ̀ kọ́ ẹbí wọn ṣe gbé ń bẹ̀ anything outside that criminal yẹn tí ì bá sọ dẹ o tí ń lọ pẹ̀ nánú criminal ló jẹ́ it is right time fún wa láti gbàgbọ́ wípé ẹ̀sìn ìyá ọ̀gbọ́mọlà ẹ̀sìn kìrìsìtẹ́nì kò disturb mùsùlùmí ẹ̀sìn mùsùlùmí kò disturb kìrìsìtẹ́nì ìlú òyìnbó tí mo ti dé yìí mo tẹ̀lé àwọn ọmọ mi lọ sí church lẹ́ẹ̀kan mo rí nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ ìyàwó mi àtọmọ mi dẹ̀rù yìí nǹkan tí àwọn church yìí ti gbé sí fún ọ sẹ́yìn church nìyẹn ibẹ̀ yẹn ẹ lè gbọ́ tàbí bá wọn wájú ta ẹ lè gbọ́ ṣùgbọ́n ẹ̀yin ẹ gbé spíkà síta síbẹ̀ tó bá fẹ́ kírun ti màsìkò tí ó kírun ṣe bó lè wá sí mọ́ṣáláṣí ṣe bí wọ́n ṣe ń ṣe ìlú òyìnbó nìyẹn ṣe báwọn aráàlú òyìnbó náà ń kírun ìwọ wà gbé spíkà ó gbé spíkà síta wọ́n máa pariwo tó bá tó wá pèrún tán tó ìdí gbogbo ayé ó gbádùn tó bá tó pèrún tán ẹ tó máa sọ̀rọ̀ sínú spíkà ta ni òun sọ̀rọ̀ fún nínú spíkà sára àtàyẹ ló ń kírun fún ní àbọ̀ lọ́hùn kí ẹjọ́ jókòó yín kí ẹjọ́ sọ̀rọ̀ yín láàrin ara yín kí ẹ má disturb ẹlòmíì lórí disturb ẹlòmíì gan ẹlòmíì inú yín ó jìyà tẹ̀yìn lè bọ́nú ẹ̀ because nípa irú nǹkan tẹ́ ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ aburú mi ni ó ti ṣẹlẹ̀ sẹ́lòmíì lórí irú àwọn kan yẹn
tí nǹkan kan bá ti ẹ̀ ń ṣe ẹnì kankan bí ilé bá ń jó tàbí nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n lè complain wọ́n lè pariwo fáwọn èèyàn káwọn ariwo máìkì yín ò lè jẹ́ wọ́n gbọ́ kò ní jẹ́ wọ́n gbọ́. Láti ọjọ́ tèmi ti bí oṣù mẹ́ta mo lò l'Amẹ́ríkà tí mo dé mi ìgbọ́ bí tí wọ́n ti ń pèrò mo sì kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ẹnìkan brọ́dà mi kan ní Houston wọ́n máa mú mi lọ sí ibi ilé àwọn olóòṣà ó tó 6 different ones tí church dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n dẹ̀ fi mosque hàn mí bẹ́ẹ̀ àwọn ò bára wọn jà táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá jọ wà ń bẹ̀ tẹnìkan ò dí tẹnìkejì lọ́wọ́ ẹ̀ ní gbọ́ ariwo ó ṣe máa fi ariwo tiẹ̀ dí èmi lọ́wọ́ ṣe rí it is high time kí gbogbo wọn jọ dojú orúkọ ẹni tó bá dojú orúkọ wá tàbí ẹni tó bá fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ kékeré tiwa àwọn ọmọ ìyá àmọ́ mùsùlùmí àmọ́ ẹlẹ́bọ àmọ́ kìrìsìtẹ́nì gbogbo ẹni tó bá ti ń ṣe nǹkan lájọ ṣe bí egbò jáde àwọn lọ jàkàrà mẹ́ bá ní mo lọ jàkàrà mi kí wọ́n ti jáde ń sìn ìwọ́n tó wo mi kí ló sọ ẹlẹ́bọ fi mí lẹ̀ ẹgbẹ́ mi ni mò ń jẹ bó sí ara ṣé wọ́n nílò láti ẹ̀ ti sọ jáde ibi tó lóun ti mú ọ̀pọ̀lọpọ̀ yín ẹnu ẹ fi ẹnu kọ kọjá bó ṣe yẹ because tí ò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ Ọlọ́run ò ṣe dèdèrè bíi ti yín àwọn aláburú yẹn ni mo bá rò kì í sẹ́yìn tẹ̀ ṣe déédéé nílànà ẹ̀sìn yìí o Ọlọ́run kì í sara yín Ọlọ́run ò gọ̀ kó tó dá ẹ̀sìn kó tó dá ẹ̀sìn àìmọye ló wà ẹ̀sìn àìmọye China wọn ò ṣe kìrìsìtẹ́nì wọn ò ṣe mùsùlùmí lénìí lórí technology everybody lé wọn ni àfi country tí ó bá tún sọ pé ok ẹ bá wa ṣe kẹlẹ lébẹ̀lì tiwa mọ́ lókù wọn àdé ń kírun wọn èyí lọ chọ́ọ̀chì wọ́n dẹ̀ lẹ́sìn tiwọn tí wọ́n ń sìn lọ tí kì í dẹ̀ disturb wọn lórí iṣẹ́ wọ́n wà ní ṣiṣẹ́ ọ̀nà ìjókòó ká mọ́tálásì ọ̀nà ìwọ náà ṣé tí ẹ ń dá sí ni ìwọ náà wò àti ọdún tó ti ń kírun yẹn ṣé tí ẹ dá sí ni ìdí tí òní jẹ́ tí ẹ dá ni pé Ọlọ́run ò ní drop owó fún ẹ látòkè Ọlọ́run máa fi èrè sí iṣẹ́ ọwọ́ rẹ ni o ní láti ní iṣẹ́ tó ń ṣe kọ́lọ́run tó lè dá ẹ lò ìwọ jókòó ló ní òun kọ́ máa ń lé kí òun gbowó lọ wọn kò sí tó burú mẹ́ wọ́n á jẹ́ pé ló ti rí o fẹ́ kọ́ wọn ní ẹ̀sìn tíṣà náà ń gbowó skul náà ń gbowó lọ́wọ́ ẹni tó bá fẹ́ kọ́ ìwé kò sí tó burú mẹ́ yẹn ṣùgbọ́n ìyàwó yóò tó gbóríṣiríṣi lé wọn lórí fún wọn lọ kiri ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi balẹ̀ ayé jẹ́ àwọn ọmọ àwọn kìrìsìtẹ́nì ìwọ lọ sí Sunday school tiwọn lọ sí Sunday school àwọn kìrìsìtẹ́nì ẹni tí ò níyàwó lé náà tí ẹni tí ní ọjọ́ márèjì lọ́nà ẹni tí ó ra bisikíìtì ẹni tí ó ra búrẹ́dì ẹni tí ó ra súwìtì ẹni tí ó ra tọ́mtọ́m wọn á kó lọ sí Sunday school kọ̀lọ́mọ́ nù wọn o ọmọ tí ó wá lónìí tó mú tọ́mtọ́m tó lá súwìtì títún lọ́ọ́lé tí wọ́n pín àwọn súwìtì àbí tọ́mtọ́m tó kù tí wọ́n pín lé wọn lọ́wọ́ àtẹ̀yẹ tí wọ́n yọ búlálà sí tó nà bí ẹni pọ́nà nǹkan ló ṣẹ̀dá ẹ̀ ẹ dákun èwo nínú àwọn méjèèjì ni ó wù láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn yẹn ṣé tí wọ́n fún ní nǹkan mèremère tí wọ́n fi ń fàdúdú mọ́ra ni àbẹ́ni tí wọ́n ń yọ tó yọ búlálà sí tó nà bí ẹni máa kú tó jẹ́ pé àwọn ìyàwó ẹ̀ ní ó tó kiri fún lọ látàárọ̀ dálẹ́ àwọn òbí tí ẹ ń bẹ lé o kò bá wọn lọ kiri nǹkan kan o ìwọ ló wọ́n máa engage ìyàwó ẹ̀ ló máa engage látàárọ̀ dálẹ́ kò sí nǹkan kan méjì ju
ó mú lẹ́rú lọ, ẹ mú lẹ́rú. So ibi tá a bọ̀rọ̀ wá dé lónìí àwọn ọmọ Yorùbá, tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ wa ó lójú, ẹ má gbọ́kànlé ọ̀rọ̀ ẹ̀sìn kan o. Ẹ nígbàgbọ́ nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà. Kò mí gbé nítorí pé mo ti gbà pé kírísítẹ́nì wà, kírísítẹ́nìtì wà, kò mí pé mo ti di kírísítẹ́nì ni o. Kò mí pé nígbà tí mo ti gbà pé ẹ̀sìn mùsùlùmí wà, kò mí pé mo ti di mùsùlùmí ni o. Kò mí pé nítorí mo ti gbà pé babaláwo wà, kò mí pé mo ti di babaláwo ni o. Ṣùgbọ́n Ọlọ́run yìí kan náà ló dá wa. Why tẹ̀yìn discriminate? Ọwọ́ àwa mùsùlùmí ló pọ̀ sí jù. Gbogbo ohun tó ṣẹlẹ̀ lónìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ọwọ́ àwa mùsùlùmí ló ti wá. Tọ́lá àwọn méjèèjì òkú wọ́n tọlọ́rẹ́tì wá jù, wọ́n tọlọ́rẹ́tì wá bàjẹ́, wọ́n tọlọ́rẹ́tì wá bàjẹ́. So àwọn là kì í tọlọ́rẹ́tì wọn, àwọn là kì í tọlọ́rẹ́tì wọn rárá. Àtọ̀ bá débi wípé àtọ̀ máa gbé Kùránì tiwa, a máa lọ fi kọ̀ndẹ́mù Báíbù mọ́ wọn lọ́wọ́ káàkiri. For what? Ẹ dàpọ̀ kílẹ̀ wá. Ṣé bí àwọn àfáà olóríire kan wà ń gbòòrò tán tí gbogbo ayé ń lísì sí wá sí wọn tó jẹ́ pé àti kìrìsìtẹ́nì o, àti mùsùlùmí o, àti ẹlẹ́sìn àbáláyé o, gbogbo wọn ni wọ́n ń lísì láti gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn. Wàláì, gbogbo wọn ń lísì láti gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ míì ní ọ̀yìn tẹ́ ń wò mí ń sìn, ọ ń bẹ̀sẹ̀ àwọn jẹ́ ẹ̀sìn wo lè sin bàbá ẹ̀, ẹ̀sìn wo lè sin, ṣé bàbá ẹ̀ lọ́dá mọ̀lẹ́lẹ́ sílẹ̀, bàbá àti ẹ̀ lọ́dá mọ̀lẹ́lẹ́ sílẹ̀, àbí bàbá tèmi, ọ ń bẹ̀sẹ̀ àwọn jẹ́, ọ ń bẹ̀sẹ̀ àwọn jẹ́. Tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe dáadáa yìí mùsùlùmí, kí ló dé tí èdè Lárúbáwá tá à ń lò yẹn, tí kìí ṣe pé èdè yẹn nìkan lọ́lọ́run gbọ́, kí ló dé tí a lọ fọ́ sí wẹ́wẹ́ sí Yorùbá ká mọ̀ wulẹ̀ lòdì Lárúbáwá mọ́, kí Lárúbáwá máa fi èdè tiwọn kírun, káwa náà máa fi èdè tiwa kí ìrun lọ́dọ̀ tiwa, kí ló dé stop? Àbí Ọlọ́run ò gbédè Yorùbá? Ṣé Ọlọ́run ò gbédè Yorùbá ni? Bí tọ́lọ́run ti bínú sẹ́lòmíì ni, kò sí èdè tọ́lọ́run gbọ́, kò sí èdè tọ́lọ́run gbọ́. So omi wípé èdè Lárúbáwá la gbọ́dọ̀ fi kírun, kò sí nǹkan tó jọ, kò sí èdè tọ́lọ́run gbọ́. Àbí fámìlì tí yín ló dáwọn elédè ìkùnlẹ̀ ká sọ pé èdè Lárúbáwá nìkan lọ́lọ́run gbọ́, ṣe bàbá tí yín ló dá èdè yòókù. So mo expect pé by now kí àwọn mùsùlùmí tó ń ṣe déédé yẹn kí wọ́n lè lẹ́sìn àìṣedéédé tí ń wáyé nídìí ẹ̀sìn. Ó yẹ kéèyàn náà ó ti gbà pé Ọlọ́run gbọ́ Yorùbá, èdè Yorùbá la máa fi kírun. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ní Yorùbá rán tẹ̀lé tí màá ti ṣèdè Lárúbáwá, àwọn Lárúbáwá ọ̀hún náà sì rèé, gbogbo ohun tí wọ́n ń ṣe pátápátá lẹ́yìn náà fẹ́ ṣe, tó fẹ́ ṣe jù wọ́n lọ. Wọ́n sáré chọ́ọ̀chì wà ní Mákà, nílùú Mẹ́kà bẹ̀rẹ̀ tó yẹ chọ́ọ̀chì wà bẹ̀, Jerusalem mosque wà bẹ̀. Kí lẹ́yìn wá fẹ́ para yín fún? Alágbàtà tí ń sọjà àdọ̀ wọn, kí lẹ fẹ́ para yín fún? Ẹ̀yin mùsùlùmí ni mí, ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀, ẹ jẹ́ ká ṣe mọ̀dọ̀. Tó bá wù ọ́, gbogbo tó bá wù ọ́ ni kó ṣe ìmọ̀lẹ̀ tiẹ̀, má fọ́ọ̀sì mi láti ṣe ìmọ̀lẹ̀ tèmi bó ṣe wù ọ́, má fọ́ọ̀sì mi pé dandan ni mo gbọ́dọ̀ máa lọ kírun láì ṣiṣẹ́, torí àwọn ọ̀ràn tó kì síwájú tí wọ́n níṣẹ́ wọ́n sì wà ní ibi dòní pé tí ìgbọ̀pọ̀ Ọlọ́run ju owó lẹ̀ mọ́sálásí àbí chọ́ọ̀chì rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run láìkí ẹni tó bá struggle láìlè ó struggle ó ṣiṣẹ́, á wá fi èrè sí iṣẹ́ tó ń ṣe. Iṣẹ́ kílẹ̀ yìí sí mẹ́ẹ̀, ẹ̀rọ kìí ṣe kílẹ̀ yìí.
àwọn ẹlòmíràn ti máa jà lórí ọ̀rọ̀ ìmáàmù èmi ló kàn ìwọ ló kàn ìyẹn ló kàn ìwọ ló kàn ní kì í ṣe ọ̀dọ̀ Dangote lẹ́tí ṣe yìí àbí ọ̀dọ̀ federal government àbí state government tẹ́ fẹ́ fi para yín tó bẹ́ẹ̀. So èmi rò wá ẹ má jẹ́ ká fi ẹ̀sìn mùsùlùmí bà orílẹ̀-èdè Yorùbá yìí jẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run a máa tó ní òmìnira, a máa tó ní òmìnira. Gbogbo ohun tí àdẹ̀ ní gbà lólówó tálíkà ló ti yẹ ká kọ́. Gbogbo àwọn rádaràdá tá à ní fẹ́ kó wáyé ó jẹ̀jẹ̀ kó ti ń wáyé sẹ́yìn báyìí. Gbogbo àwọn rádaràdá tá à ní fẹ́ kó wáyé tọ́lọ́run bá fún wa ní òmìnira tán a máa sọ́ọ̀sìn. Gbogbo ìwọ tó bá dẹ̀ lóòrè gbọ́rù wá rí pé ìwọ náà bọ̀ sí kòtò ayé ni. Torí bọ̀ tó bá ti jẹ́ pé majority nǹkan tí majority fẹ́ lélẹ̀ tí wọ́n bá ní ìwò fẹ́ fine. Nígbà tí ẹnìkan dá lọ tó ní tó pàdé yẹn ní àjọ ẹ dákun ẹ bá mi láwọn wèrè 15 kan tó ń lọ yẹn. Ṣé àwọn 15 tí wọ́n ń lọ ní gúrúùpù ní wèrè ni àbí wọ́n òórùn kan tó ń dábọ̀ ní. So ẹ̀yin yẹn mú rọ̀ yín pápá jùlọ àwọn muslim ẹ má jẹ́ ká tọ́ ìjà mọ́, ẹ má jẹ́ kí nǹkan tí wá ti máa ń ká wa lára jù. Àwọn gangan la máa ń ṣe bí ẹni pé kò sọ Ọlọ́run, bí ẹni pé àwọn gangan lọ Ọlọ́run tàbí àmì representative rẹ̀ tàbí àwa ni ìránṣẹ́ rẹ̀. So mo bẹ̀ wá ẹ má jẹ́ wọ́n gba ìwò mọ́ wa lọ́wọ́ Ìlọrin àti ìbọnú ẹ̀ o. Ìwò tó lélẹ̀ yìí o ní ìsọ̀rọ̀ ìwò yìí nítorí nǹkan kan ju pé kó mi ọmọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu wa. Wọ́n ròyìn iye ilẹ̀ tí àwọn Fúlàní ti ra bẹ́ẹ̀ ní acres of land wò torí pé wọ́n rí free hand látọ̀dọ̀ ọba wọn. Ṣùgbọ́n èrè wo là ń rí látara àwọn Fúlàní, àwọn tí èrè lára wọn wọ́n àwọn tá a jẹ́ pé yẹn lè ra màálù fún wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ màálù tẹ́lẹ̀ yẹn àwọn ọmọ Yorùbá náà wọ́n rà, even àwọn míì wà tó jẹ́ pé àwọn ọba náà ni, àwọn míì wà tó jẹ́ àwọn olówó náà ni. Ẹ dákun ẹ lọ wo brọ́dà wa Olúwayé Wàsíù Àyìndé. Ẹ lọ wo ibi tí Wàsíù Àyìndé ti ń tọ́jú àwọn màálù, ẹ̀rù Ọlọ́run máa bà yín. Àwọn màálù tẹ́ ẹ̀rí níbẹ̀. Ṣùgbọ́n inú ilé tí gbogbo wọn wà náà wọ́n wà. Tí wọ́n bá tú wọn lẹ̀ kan jáde inú ilé yẹn náà wọ́n ti máa rẹ̀ káàkiri. Èsì pé wọ́n tú wọn lẹ̀ láti jáde lọ́ta. Ibi tí wọ́n wà yẹn náà ni wọ́n ti mú oúnjẹ wá bá wọn. Ibi tí wọ́n wà yẹn ni wọ́n ti mú oúnjẹ wá bá wọn. Ṣé Wàsíù Àyìndé náà wà lè sọ wípé kí àwọn kọ́gbàyàn méjì kán máa bá da àwọn ẹran yẹn káàkiri? Kò ṣe bẹ́ẹ̀, owó ńlá ló fi ń bọ́ wọn because wọ́n á ní káwọn ọmọ lọ gbogbo nǹkan tó ń jẹ yẹn káwọn ọmọ rù wá, wọ́n á rù wá bẹ̀, owó ní òfìrà, owó ní òfìrà àwọn tó ń bá wọn tọ́jú ẹ̀. Ẹ̀yin ò fẹ́ ná owó tí rárá. Ṣé màálù ṣiṣẹ́ Nàìjíríà ni màálù? Ibi iṣẹ́ ẹ̀yìn kan ni, àmọ́ kí ló kà wá pẹ̀lú ọ̀rọ̀ màálù? Nígbà tá àwọn tó ń ta páàtì àbáwọn dá sọ́rọ̀ ajé wọn, àwọn tó ń ta mọ́tò àbáwọn dá sọ́rọ̀ ajé wọn, kálukú ló ń ṣọ́ọ̀bù fún bóun ṣe máa soríire nídìí ọrọ̀ ajé tó ẹ ṣe wá gbé ti màálù lé àwa lórí. Kẹ́nìkan sì wò kó dé wá sí House of Assembly kó máa fi màálù wé èèyàn pé kí màálù òfin lè gbogbo orílẹ̀-èdè torí àwọn ọmọ tàwọn nìyẹn, àwọn àkọ́bí tiwọn. Ṣẹ́rí ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí n gbé kí fídíò yìí kù, ẹ má jẹ́ kí n gbé fídíò yìí kù. Ẹ̀yin mùsùlùmí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, gbogbo àwọn àìdá tẹ́ ẹ ti ṣe ó pọ̀ gan lọ́wọ́ mi o, ṣùgbọ́n tí ó bá tó dìgbà mi
náà àwọn tí mo fi pa nǹkan náà àwọn nǹkan tí mo fi pa wọ́n mi ò fi pamọ́ nítorí pé mùsùlùmí mi ò mo fi pamọ́ nítorí pé mi kẹ́ fẹ́ kí fídíò yìí kú àléébù yẹn nìkan ni máa sọ lórí ẹni wọ́n tí bá máa ṣe fún àwọn mùsùlùmí lẹ́yìn ilé ó lè má jẹ́ di next one ó lè má jẹ́ di upper one ṣùgbọ́n mi ti bá máa ṣe fún àwọn mùsùlùmí gbogbo tí jẹ́ aburú tá à ń ṣe pátápátá ni máa sọ jáde ó lè máa dùn ẹ́ owó tí mo sọ yẹn ó lè máa dùn ẹ́ ó lè máa ru ọ́nú lọ́ọ̀bì wàhálà àti ẹni yẹn tó bá ń ru ẹnu ẹni tí ò bá jẹ́ gbì kì í kú gbì ẹni tí ò bá bá yín ṣe àwọn àdánwò tẹ̀ ń ṣe yẹn nínú àwọn mùsùlùmí kò ní rí bí ẹni pé mò ń bù ú torí pé mo recognize the fact pé àwọn mùsùlùmí gidi wà mo recognize the fact pé àwọn christian gidi wà mo recognize the fact pé àwọn ẹlẹ́sìn àbáláyé gidi wà ọ̀dà náà wá sọ fún mi lọ́rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tálà àti ìka orí èèyàn àtẹsẹ̀ èèyàn mọ́ lọ́wọ́ nínú ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ sọ fún mi tálà àti ìka orí èèyàn àti ẹsẹ̀ èèyàn mọ́ lọ́wọ́ ìgbà kan àwọn oníṣẹ̀ṣe lẹ́ẹ̀mọ́ bú àwọn oníṣẹ̀ṣe lẹ́ẹ̀mọ́ sí whereas èyí náà ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe lẹ́ẹ̀dẹ̀ tí lọ́dọ́gbọ́n bá nǹkan ọ̀pọ̀lọpọ̀ nínú yín lórí olúgbò mọ́lẹ̀ ní chọ́ọ̀chì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lórí olúgbò mọ́lẹ̀ rẹ̀ ní mọ́sálásí wọn lọ́jọ́ pé tẹ́ bá ti kó mọ́sálásí tán báyìí gbogbo ohun tí jẹ́ tọ́lọ́run kò kàn yín mọ́ ó tún nígbà bá tún padà wá mọ́sálásí ṣé ẹ̀rù ọ̀rọ̀ mọ̀ pé inú ọlọ́run máa wò ni pé mò ń kírun kọ̀ inú wa ni ọlọ́run máa wò tí ò mú lọ wá àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká rọra o ẹ jẹ́ ká bára wa sọ tọrọ o àwa la fẹ́ máa da ilẹ̀ Yorùbá rú o gbogbo nǹkan tá a bá ti sí tó bá ti lọ́wọ́ mùsùlùmí nínú ló máa ń ní wàhálà o ẹ̀rù gba ti Muyideen àti Àgbàlá Gabriel pàápàá àwọn àfáà kan ti wá ẹja àwọn àfáà àjọ náà ilé mélòó wọn ti kọ́ fún Muyideen báyìí mọ́tò mélòó wọn ti rà fún Muyideen báyìí wọ́n fẹ́ máa fi Muyideen jẹ wọ́n pé Àgbàlá Gabriel ti tan ògo rẹ̀ fáyé ẹ̀yìn lèyìn wá fẹ́ tẹ̀ bàtì kí ló burú nù kẹ́yìn àfáà lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kẹ́ lọ bá bẹ̀bẹ̀ pé àbáyé má ṣe bẹ́ẹ̀ mọ́ òkè bẹ́ẹ̀ ti fẹ́ dáyẹ̀ rẹ̀ pé ẹ̀jẹ̀ tó náà ìyẹn náà dáwọ̀ ẹ̀lẹ́bi pòun náà ó dẹ̀ apologize wọ́n ti jẹ́ ìyẹn lẹ́sẹ̀ òru bàbá èyí náà bá mọ̀ sí náà lè bá rú ọmọ ìdé bì kẹ wá lẹ́ẹ̀fẹ́ sílẹ̀ tẹ́ bá sílẹ̀ yóò tún padà síbi ẹsẹ̀ àárọ̀ rẹ̀ ní ẹjọ́ torí Ọlọ́run ta ní lọ bẹ irú ẹni yẹn kẹ́ẹ̀dẹ̀ fi òtọ́rọ̀ kún wọn lára láti jẹ́ tẹ́ ti wá mú kó bẹ̀ ẹ dákun oore kí ni pa yín ṣe oore kí ni gamugamu yín ṣe fojú awọ àǹfààní kí làbí kú yín ṣe fún yẹ so a ní láti ṣọ́ra ìlú wa ti ń látajù gbogbo tí ó bá ti jẹ́ gbogbo tó bá ti máa hash lọ́wọ́ wa ni wọ́n ti bá anything tó bá máa hash lọ́wọ́ wa ni wọ́n ti bá ẹ jẹ́ ká ṣọ́ra lọ́nà nídùúwọ̀ rẹ̀ yóò fi ẹ̀sìn yẹn yóò fi rọ̀ kálukú lọ́rùn ẹ̀sìn tí kálukú ń sìn Ọlọ́run fi rọ̀ lọ́rùn ẹ jẹ́ ká ṣọ́ra you have no right to force me to your own way of thinking no o lè sọ your own way of thinking èmi náà lè sọ tèmi tó tèmi bá rí pé ọ̀nà tiẹ̀ tó o sọ yẹn ó dàbí kó gbé pẹ́ẹ́lí ju tèmi lọ mo lè tẹ̀lé ẹ fún ara mi wá sọmọ mi ní dìjà mọ́ sọmọ rẹ kì í dìjà àbí nígbà tí inú mi bá lọ pé ọ̀kan nínú àwọn òṣèlú tó ti lórúkọ dáadáa lágbádá máa sọmọ ọ̀dọ̀ mi ẹ pé lè dìjà àbúlórí burúkú ni yìí máa sọmọ ọ̀dọ̀ yìí forward ṣùgbọ́n tó bá dé lọ́wọ́ bá mi pé bàbá dàpọ̀ ẹ máa mọ́ mi dárí tẹ́ ẹ bá ti ń lọ fún mi ẹ fi ẹ̀fà ìdàbí ní ọmọ tọ̀ kò ní dìjà lọ́gbàrá mi ò bá gbé màá kàn sọ pàgbára mi ò gbé ni kò ní dìjà lórí ìdí èyí ojú òní tiwa ẹ dákun ẹ jẹ́ á ṣọ́ra fún ẹ̀sìn mùsùlùmí àwa tá a wà nínú mùsùlùmí ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká tọ́ bí ànábì ṣe tọ́ ẹ jẹ́ ká tọ́ bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe tọ́ ẹ jẹ́ ká tọ́ bẹ́ẹ̀
gbogbo ẹni tí ò bá ti tọ̀ bẹ́ẹ̀ àṣìṣe ló ń ṣe o àṣìṣe ló ń ṣe o ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kí gbogbo wọn ṣàṣìṣe o so oòrùn tó kù lókè yóò tàṣọ ọgbẹ o ẹ jẹ́ ká change orientation wa o ẹ jẹ́ ká gbà pé mùsùlùmí nìkan kọ́ ló wà láyé o ẹ jẹ́ ká gbà pé àwọn ẹlẹ́sìn míì náà wà o ẹ jẹ́ ká gbà pé gbogbo wa láti tolerate ara wa o ojú ò ní tiwa o àní fojú sunkún ara wa o ẹ̀yin yẹn mi àtọ̀nẹ́rì jù báyìí lọ́tẹ̀ òkè gbogbo yín pé ojú ò fẹ́ra.